Kò kí n ṣe pé mi ò rí arẹwà rí, mo ti rí àwọn arẹwà lóríṣiríṣi. Bọ̀ nígbà tí mo rí ẹ ni mo mọ̀ pé ìwọ gangan ni ẹwà tí ó wà lára obìnrin tí wọ́n fi máa ń sọ pé ènìyàn rẹwà. You have found yourself a fine young husband. I'm proud of you. My name is Oluwatetisimi Koka. Koka wo ni tiye gangan? Mo tú ọkọ mi sílẹ̀ nínú gbogbo ìgbèkùgbèkùn kò jẹ́ kó ráyè tèmi. Ṣé bí ìyàwó mi ni? And so? Story tí mo fẹ́ sọ lé ní ìtàn ọmọkùnrin àti ọmọbìnrin kan tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan. Ọkọ ẹ̀ àti ọmọbìnrin kan tó bá rí the way bọ́n ṣe ń lọ́ mọ́ra wọn. Is it a crime to love a man? Ṣé rí ìtàn tí bàbá yín sọ fún yín sìn? Bàbá yín ló ṣẹlẹ̀ sí. Ṣèdájọ́ lọ́wọ́ rẹ̀. Tó bá fún mi l'opportunity àti ṣèdájọ́ rẹ̀ níbẹ̀ yẹn, èmi á ní kó pa ni o.